àṣírí ìdí tí akọni ọmọ yorùbá ní ìyẹn gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho yún olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá àṣírí ìdí tí kò fi lọ gba àwọn ará ìpínlẹ̀ Kwara tí ò fi lọ gbà wọ́n sílẹ̀ tàbí dáàbò bò wọ́n lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tí ó ti ń da ìlú náà láàmú láti bí ọdún kan méjì sẹ́yìn àṣírí náà mà ti tú tó sì jẹ́ pé kò dájú pé Sunday Igboho yóò lọ sí ìpínlẹ̀ Kwara pẹ̀lú báwọn ọmọ Yorùbá kan ṣe ń láwọn retí ẹ̀ ń bẹ́ẹ̀ nítorí pé àfi bí ìjọba ìpínlẹ̀ Kwara fúnra wọn bàbá ránṣẹ́ pé Ìgbòho tán sì tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ẹ̀ láti wá ran àwọn aráàlú náà lọ́wọ́ ìṣekúpani àwọn Fúlàní afẹ̀míṣòfò. ẹ rántí wípé láti nǹkan bíi ọdún méjì sẹ́yìn ni làwọn afẹ̀míṣòfò báńdíìtì ni wọ́n ti ń da ìpínlẹ̀ Kwara láti ń dà á láàmú gbogbo àwọn ìlú tó sì wà lágbègbè apá gúúsù ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pè ní Kwara South ni wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò yàtọ̀ sí bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lóòrèkóòrè. ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó tiẹ̀ tó wá ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní ìlú kan tí wọ́n ń pè ní Woro ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara. ìṣẹ̀lẹ̀ náà má gbé omijé lójú ọ̀pọ̀ àwọn èèyàn tó sì fa ariwo ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nítorí níṣe ni àwọn afẹ̀míṣòfò ni wọ́n ya wọ ìlú náà ní nǹkan bíi ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tó kọjá tó sì déédé bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn èèyàn bí ìgbà pé ẹranko ni wọ́n. nígbà tí wọn yóò parí iṣẹ́ òkú àwọn èèyàn tí wọ́n ti rí kà tó sì ti ń sin pọ̀ sínú kòtò ńlá ó ti lé ní igba over 200 people tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó fa ariwo ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ sì rántí pé lọ́dún tó kọjá náà àwọn afẹ̀míṣòfò yìí wọ́n kọlu ìlú kan ní ìpínlẹ̀ Kwara tó ń pè ní ìlú Òkè Ọdẹ bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni wọ́n pa àwọn èèyàn lọ bí ewúrẹ́ tí òkú àwọn ọmọ ènìyàn tó sì sùn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ sí gbogbo àárín ìlú àti ojú ọ̀nà pẹ̀lú àwọn ẹnu igbó èyí tí ó jẹ́ kí àwọn ọmọ ìlú ọ̀hún kan máa sá kúrò níbẹ̀ kan máa sá wá sí ìgboro ìpínlẹ̀ Kwara tàbí àwọn míì tó tiẹ̀ fi ìpínlẹ̀ Kwara sílẹ̀ pátápátá láti lè bọ́ lọ́wọ́ ikú òjijì. ṣá o pẹ̀lú bóyá jẹ́ pé Sunday Igboho lọ̀pọ̀ ọmọ Yorùbá rí gẹ́gẹ́ bí olùgbàlà lásìkò yìí tó sì jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Kwara ó ti bọ́ sọ́wọ́ àwọn Haúsá Fúlàní ṣùgbọ́n táàpọ̀ èèyàn sì gbàgbọ́ pé ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Kwara eléyìí ló jẹ́ kọ́pọ̀ àwọn kan máa sọ pé kí Sunday Igboho kó jọ̀wọ́ kó wá gba àwọn ará ìpínlẹ̀ Kwara lẹ̀ bẹ́ẹ̀ làwọn kan wò pé kí nìdí tí Sunday Igboho ti fi lọ bẹ̀ nítorí pé kì í gbọ́rù nǹkan bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá ó ti máa lọ síbẹ̀. ṣùgbọ́n nígbà tí ó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn Sunday Igboho tó súnmọ́ púpọ̀ jẹ́ kó di mọ̀ pé Sunday Igboho lè lọ sí ìpínlẹ̀ Kwara ó ní kò fẹ́ wàhálà mọ́ lásìkò yìí nítorí pé ìpínlẹ̀ Kwara kò sí lára ilẹ̀ Yorùbá lásìkò yìí ilẹ̀ Haúsá ni wọ́n kà á mọ́ àti pé ká ní ilẹ̀ Yorùbá ní irú nǹkan bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ Sunday Igboho yóò ti ṣàbẹ̀wò síbẹ̀ yóò ti débẹ̀ láti gbéná wojú àwọn oníṣẹ́ ibi ọ̀hún ṣùgbọ́n òun ló léwu láti lọ sí ìpínlẹ̀ Kwara àti pé nǹkan ẹyọ kan tó lè mú bàbá náà kó fi lọ sí ìpínlẹ̀ Kwara kò ju bí gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrazak bó bá ránṣẹ́ pé tó sì bá tọwọ́ bọ ìwé àdéhùn ṣùgbọ́n ó ní láìṣe léyìí ó ní Sunday Igboho kò lè lọ sí ìpínlẹ̀ Kwara láyé àti láyé.